òkè ṣé wà pa ṣé ń jẹun ṣé ń wo títí ṣé bá yàn jà ẹ kú fàájì ẹ kú bó ṣe ń lọ kí n tó bẹ̀rẹ̀ jẹ́ kí n kí wa káàbọ̀ sórí ètò kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí láti ilé-iṣẹ́ wa Nowa Media ilé-iṣẹ́ kan gbòógì tó dáńtọ́ nínú káfọn rere àṣà ìṣe èdè ẹ̀sìn àti àwọn ọmọ wa tó lààmìlaka nílẹ̀ káàárọ̀ òjíire èmi náà ní ti ní tòótọ́ àròdú òjígọ̀bì ọmọ wọn ló wo òdúró ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn èmi lọ́mọ kì bàbá sílẹ̀ ọmọ bá rí jẹ àwọ̀ láàmọ̀ ọkọ dúdú ọkọ pupa èmi lọ́mọ omi tútù tí jó ní fàìfàì mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa kí lẹ rí sí gbogbo ẹ̀yin tí ẹ fi èrò yín tí ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa gbogbo àti lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àti lórí email gbogbo yín pátá mà ni mo kí ẹ ṣeun púpọ̀ àwọn ohun tí ẹ fi ṣọwọ́ sí wa yẹn náà mo gbóṣùbàrà bàǹdẹ̀ fún gbogbo yín ẹ ṣeun wa a máa ríra wa bá ní ọ̀sẹ̀ yìí èyí tí mo gbé wá na serious business it's okay jẹ́jẹ́ mi náà rí mo jókòó mi kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣiríṣi ni wọ́n bá mú ẹjọ́ rò nípa ọkùnrin kan ẹ jẹ́ kí n pe orúkọ ọkùnrin yẹn ní Àríṣẹ wọ́n ní Ọ̀gbẹ́ni Aríṣẹ wọ́n ní ṣàdédé ló fiṣẹ́ sílẹ̀ ló bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó fiṣẹ́ sílẹ̀ ó ní ìyá ìyàwó òun sọ fóun pé kóun má ṣiṣẹ́ mọ́ òun náà bá gbà ni ò bá ṣiṣẹ́ mọ́ ó da èyí tó wá ṣe tó fiṣẹ́ lẹ̀ yìí kí ni ìyàwó àti ọmọ máa jẹ lóní wọ́n máa wà ókè àwọn èèyàn bá ń wò ṣàdédé níjọ́ kan ní Ọ̀gbẹ́ni Aríṣẹ ló bá bẹ̀rẹ̀ ariwo ló bẹ̀rẹ̀ ìjà ló bẹ̀rẹ̀ sí ní kígbe ó ní wọnú ilé yìí ìyá alágbájá ibi tó ti bọ̀ yẹn ló máa lọ ibi náà ni wọ́n bá béèrè kí ló ṣẹlẹ̀ ló bá ní ìyàwó òun kọ́ o ó lọ ṣe àṣemáṣe nígboro torí pé òun ò níṣẹ́ bóyá torí kọ́ mọ́ lè jẹ àárín yẹn ò yé mi wọ́n ṣáà ló lọ ó tẹ̀lé ọkùnrin kan lọ ó dẹ̀ ti lọ látàárọ̀ ó wá fi òru dúdú ló bá fi wọlé ìyẹn ni ọkọ wa Ọ̀gbẹ́ni Aríṣẹ bá sọ fún ìyàwó ẹ̀ pé kó lè wọlé kó lè sùn nínú ilé ibi tó ti ń bọ̀ yẹn ibẹ̀ náà ni kó padà sí ibi tó ti ń sọ̀rọ̀ bí ìyàwó ṣe gbaná jẹ nìyẹn wá ní ilé ibo lòun ò lè wọ̀ pé ṣó ní kọ́bọ̀ nínú owó ilé yẹn ṣe bí ìyá òun ìyẹn ìyá ìyàwó ló ń sanwó ilé bí ọ̀rọ̀ ṣàṣe di yam pẹpẹ skata nìyẹn o ẹjọ́ o ẹgbà wá ẹ̀rà wá kalẹ̀ kí lẹ̀yin rò pé ó tọ́ láti ṣe àlàyé tí mo ṣe rèé jẹ́ kí n tún ṣe ọkùnrin yìí fiṣẹ́ sílẹ̀ nítorí pé ìyá ìyàwó ẹ̀ sọ fún pé kó má ṣiṣẹ́ mọ́ kò wá rówó oúnjẹ múlẹ̀ ńlé ìyàwó wá na ẹsẹ̀ sí ìta ìkọ́nà àwọn ọjọ́ tí ìyàwó nasẹ̀ síta ó pẹ́ wọlé lọ́kọ bá mọ̀ wípé ìyàwó òun nasẹ̀ síta ni ló bá bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ ìyàwó pé kíyàwó má wọlé kíyàwó má sunlé ìyàwó wá dá lóhùn wípé ilé èwo ṣé ilé tó sanwó ẹ̀ tó bá jẹ́ pé ó lówó lọ́wọ́ ni tó ń bọ̀ òun ni ṣó máa jókòó sí ilé ṣèbí tó bá ń bọ̀ òun tó mówó jẹ ńlẹ̀ ńlé tó bá pàṣẹ fóun òun á tẹ̀lé mo tiẹ̀ tún gbọ́ nínú ẹjọ́ tọ́rọ̀ wọ́n ní nígbà tí wọ́n máa ro ẹjọ́ tí ìyá ìyàwó máa pè láti dá sí ṣe ni ìyá ìyàwó tún sọ fún ọmọ ẹ̀ wípé kó palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kó má dúró ńbẹ̀ kó kúrò ńbẹ̀ kó má lọ sí ilé ẹnìkan bóyá bí wọn kan níbì kan nítòsí ibẹ̀ láti lọ sùn àti láti lọ máa gbé ṣó lẹ́tọ̀ọ́ fún àtọkọ àtìyàwó àtìyá ìyàwó láti ṣe ohun gbogbo tí wọ́n ṣe yẹn tó ọ̀rọ̀ fi di yam pẹpẹ skata èrò yín àti àwọn ohun tí ẹ fẹ́ sọ fún wa lórí ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀ yìí ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa gbogbo lórí ayélujára tẹ́ ẹ bá wá wa lórí Facebook ẹ ṣáà tẹ Nowa Media lórí Instagram TikTok àti Threads ẹ tẹ Nowa_media ìyẹn Nowa ìlà kékeré ní ìsàlẹ̀ àti media lórí YouTube ẹ tẹ Nowa Media 01 tó bá wá jẹ́ email ni ẹ̀yin send email yín sí wa lórí nowamedia@gmail.com àbí kẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín nírì jù bẹ́ẹ̀ yẹn lọ fún ti ọ̀sẹ̀ yìí lórí ètò kí lẹ rí sí èmi náà sì ní ti ní tòótọ́ aró tó dúdú òjígọ̀bì ọmọ wọn ló wu òdùrú ọmọ ajífẹ́pẹ́ ṣeré ọmọ ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀ ọmọ bàbá wo tí ń ṣọ̀gá wo ọmọ bá àríjẹ ọmọ mi tútù tí í jó ní fàìfàì títí di ìgbà míì tá ò tún máa ríra wa o àlàáfíà.